Gbogbo ayé pátápátá gbogbo ọmọ Yorùbá mú kí ẹ kú ojúmọ́. Mo fẹ́ kẹ́ wá gbọ́rọ̀ tí Saheed Ire sọ sí Aláàfin Ọ̀yọ́. Mo fẹ́ kẹ́ wá gbọ́. Fúlàní ti pẹ̀ nílùú Ọ̀yọ́ gan. Tẹ́ bá rí nǹkan tó wá ṣẹlẹ̀ láàrin yìí, ẹ rí i pé nígbà tí ẹ kọ́kọ́ wọlé pa bàbá tẹ́ ẹ ti lọ ń kí Emir nílé, ẹ gbéra yín lọ kí kíní nílé torí pé wọ́n wá ṣojúṣe, wọ́n wá kí yín, wọ́n wá sí pàtì yín, wọ́n wá wẹ́kọ̀mù yín, ẹ wá lọ kí wọn. Ọ̀nìrìṣà lẹ́ni àkọ́kọ́, Ọ̀ọ̀ni Ọ̀jájá Ògúnwùsì lẹ́ni àkọ́kọ́ tó yẹ kẹ́ ẹ lọ bá, tó yẹ kẹ́ ẹ lọ yọjú sí. Bí ètò ilẹ̀ Yorùbá, ẹ̀yin tá a bá ń bẹ̀ ó ní ọ̀tún á sọ̀rọ̀ fún yín, òsì á sọ̀rọ̀ fún yín, àwọn aráàlú á sọ̀rọ̀ fún yín, àwọn aráàlẹ̀ Yorùbá á sọ̀rọ̀ fún yín, oníkálùkù á sọ̀rọ̀ fún yín, ìbẹ̀lẹ̀ ti gbéṣẹ́ yẹn rò pé tọ̀ báyìí ni máa ṣe lásìkò tèmi. Kò sí nǹkan kan tẹ́mi àtẹ́lọ kí yẹn fẹ́ ṣe fún yín. Nàìjíríà tó sì so wá pọ̀ ló fà á tẹ́ fi ń lọ sọ́dọ̀ Emir, kò sí wọn níwúlò kankan fún láyé wa. Bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ bá jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí tẹ́ fẹ́ kírun, tí Emir tẹ́ ẹ lọ bá yẹn kò ní tò sẹ́yìn yín láéláé. Ọ̀rọ̀ mi ti yé yín dáadáa, kò ní tò sí ẹ̀yìn yín láéláé. Mo wá sọ kinní kan lánàá, mo rí àwọn ọ̀dọ́ kan, àwọn ọmọ Boko Haram kan tí wọ́n sọ fún mi pé mo ní Aláàfin Ṣàngó ní Aláàfin Ọ̀yọ́. Aláàfin Ṣàngó kì í ṣẹgbẹ́ Allah, mi ò dá ìjà ẹ̀sìn sílẹ̀, mo sọ fáàtì ni. Allah tó ń perí ẹ̀ kan tó gé orí ẹ̀, kan tó gé orí èèyàn. Ẹ bá táwọn Fúlàní ẹ̀ bá ti ṣe bísímìlà, wọ́n á gé orí, wọ́n á gé apá, wọ́n á gé gbogbo ẹ̀. Ṣẹ́ni yẹn lẹ wá fẹ́ fi wé bàbá wa Ṣàngó tó jẹ́ pé àwọn ò gba nonsense. O ò lè forúkọ Ṣàngó, o ò lè fi hùwà tí ò dá láéláé. Ṣé wàá rí báyìí pé mo mọ nǹkan tí mò ń sọ? O ò lè forúkọ bàbá mi Ògúnlákayé hùwà tí ò dá láéláé. Àwọn yẹn lè ránṣẹ́ Elédùmarè tó tọ́ àti ránṣẹ́ Elédùmarè tó. O ò lè forúkọ Èṣù Ọ̀dàrà lu ṣe nǹkan tí ò dá láéláé. Èṣù kò ní gbà. Irú àwọn tí mo ń dárúkọ yẹn wọ́n exist. But Saheed Ire number one, Saheed ló kọ rẹ. O ò change okọ̀ rẹ kó ń Saheed torí mo mọ̀ pé olóòkọ̀ míì tó mọ̀ jẹ́. Number one, tó bá fẹ́ prove pọ̀ ọmọ ọkọ̀ Yorùbá ni ọ bó ṣe ń sọ, ó yẹ kó kọ́kọ́ yọ Saheed kún bẹ́ẹ̀ náà kó ọmọ jẹ́ okọ̀ míì. Number one. Number two ni pé àwọn ọ̀rọ̀ sọkúsọ tó ń sọ yìí tó ń attack tó ń bọ́ láti ibì kan síbì kan tó ń sọ àwọn ọ̀rọ̀ tí ò jọ mọ́ra wọn yìí. Dákun, nígbà tó ní àwọn Fúlàní, àwọn Emir ní ń control Aláàfin Ọ̀yọ́, kí ló ń try láti sọ? Aláàfin Ọ̀yọ́ ò lè dánú ró àbí? Àwọn ọ̀rọ̀ tẹnu bá bá rí ọgbà ń lọ ń sọ yẹn. Ṣé Ọọ̀ni Ifẹ̀ ó lọ sọ́dọ̀ Emir? Abẹ́ẹ̀rí ibi tó Ọọ̀ni Ifẹ̀ táwọn ti kúnlẹ̀ nù church rí gbogbo ìgbà ẹ ní agenda mi lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Àwa mọ rísìn tẹ́ fi ń attack Aláàfin Ọ̀yọ́ because o lè máa sọ̀rọ̀ pé ó fẹ́ràn ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tó ń sọ yìí olóyè Sunday Igboho ò lè ràn pé kó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ wèrè tí ń bẹ lẹ́nu rẹ̀ yìí pé kó sọ sí ọba Aláàfin Ọ̀yọ́. Ẹ máa ń bìlì gbẹ̀yìn nìkan lẹ mọ̀rọ̀ sọ. Ọ̀rọ̀ tẹ́ ẹ lè gbà kí wọ́n sọ sí baba ńlá kú baba yín lẹ bá máa sọ sẹ́ni lẹ́nu, ẹ bìlì pé mọ̀rọ̀ sọ. Port kò yẹ kó lè rí bẹ́ẹ̀. Tó bá lọ́mọ Yorùbá ní ọ̀tọ̀ Ọlọ́run jà fúnlẹ̀ Yorùbá tó sì ń pera rẹ lọ́mọ Yorùbá. Ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ju ẹnu rẹ lọ. Èmi ò mọ̀ tó gbé mi ò mọ̀ tó jẹ mi ò mọ̀ tó gbẹ́kẹ̀lé tó fi ń yanu gbàgà tó fi ń sọ̀rọ̀ tó ń sọ yẹn. Orí rẹ ò pé ọ̀dọ̀gbọ́n máa kó làlífà gbàlagbà. Ṣé bó ṣe ń bá àwọn bàbá rẹ sọ̀rọ̀ ńlé nù? Ṣé bó ṣe ń bá ìyá aláya rẹ sọ̀rọ̀ ńlé ló ń bá Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ yẹn? Ọgọ̀ ọkàn jáde màmá ìwọ ń gbà mí ọkàn jáde gàrú ọ̀sẹ̀ ẹnu jákujàku ẹnu pẹ́tẹ́pẹ́tẹ́ ọmọ sọ̀rọ̀ lọ lùyìn kọ́ lọ́mọ gbé lùyìn kó kó lù tó wa. Ṣé Yorùbá tí wọ́n ń sọ lùyìn lè tọ́ ń sọ ẹranko? O ò ní ọpọlọ kankan bó ti wulẹ̀ ọmọ. Nígbà míì tó bá jáde sọ̀rọ̀ gan ọmọ wò pé how come bó la ṣe bó wọ́n ti pàdé wèrè eléyìí tí wọ́n sọ̀rọ̀ torí ọ̀rọ̀ rí make sense rárá. Ọmọ sọ̀rọ̀ o ò ní respect wọ́n ti mọ̀ pé ọ wà láti léere. Ó ti wúrí pé àwọn òbí rẹ wọn ò rẹ́kọ̀ọ́ kankan kọ́ ẹ wọn ọkọ rárá ẹnu rẹ ẹnu ọmọ bí wọ́n ti máa ń bá gbàlagbà sọ̀rọ̀ ọgọ̀gán. Àwọn yóò ti mọ̀ pé àwọn òbí rẹ ò wọ ọmọ sí ọlá. Lọ́rú ẹ̀yin ọmọ báyìí lẹ̀ mọ́ lu ìyá yín àti bàbá yín lé. Tẹ́kẹ̀ gbọ́n yín mọ́lẹ̀ tẹ́ dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yà fún. Because inú ọ̀rọ̀ ẹnu rẹ wọ́n ti mọ irú ọmọ tó ṣe wọ́n ti mọ̀ pé èso ọmọ gidi ọ̀wá láti léere. Ẹ kìlọ̀ fún Saheed Ire kọ́mọ tẹ̀.
ọmọ ọ̀rọ̀ sọ táwa o ìwọ wá kọ́ èdè nítorí kìí ṣe èdè lu yín lọ sọ yẹn wọ́n bí àwa mọ̀ ní Ọ̀yọ́ Mèsì làwa á fọ́n lésì dédé góńgó mú á sì fọ́n lésì dédé tí ó bọ́ dédé góńgó mú rẹ báyìí. ọ̀n sọ̀rọ̀ èṣù ọ̀n sọ̀rọ̀ Ògún wọn ò jẹ́ fowókọ wọn ṣe nǹkan tí ò dáa sáà rí babaláwo tí wọ́n mú tó górí èèyàn àbá rí babaláwo tí wọ́n mú tó wú àbàjẹ́ àbí àwọn mùsùlùmí nìkan ni wọ́n wú àbàjẹ́ wọn ọba pásítọ̀ níbi tí ò darí tó fi jẹ́ pé gbogbo àtàkì yín lórí ẹ̀sìn ẹlẹ́sìn lẹ́mọ̀ àtàkì ìròyìn tá à ń jà lé lórí gẹ̀ bó o la ṣe fẹ́ ní rẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá àṣọ lórí ibú gbogbo ẹ make sure kẹ́ share fídíò yìí ẹjọ́ kórì kọ́ wá fèsì kọ́ wá gbọ́n tí wọ́n ń pè lóró kó kélé tì rẹ̀ ẹ bá mi subscribe sórí YouTube channel mi ọ̀fẹ́ ni ẹ kàn tẹ subscribe ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ràn wá lọ́wọ́ lórí péjì wa àkáǹtì nọ́mbà wa nìyẹn ń sàlẹ̀ kò ní bàjẹ́ fún yín.